káàsán sà mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí mo wà ní ọ̀dọ̀ bàbá mi bàbá Ìgbòho bàbá olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá di aláyégúnlẹ̀ of ayégúnlẹ̀ land ọba Johnson Adéríyè mo rí àwọn píṣọ̀ kan tí ẹ sẹ́ndì sí mi kábíyèsí bí mo ṣe rí àwọn píṣọ̀ yẹn láàárọ̀ yìí èmi sì ń wò pé kí n pè yín tí n bá ti ilé ìjọsìn dé ní kan nínú àwọn ìyá wa Ṣọlá kò gbọdọ̀ kú ọmọ yín tẹ́ ẹ mọ̀ dáadáa náà wá pè mí pé bàbá Èkìtì àwọn rí píṣọ̀ kan tí kábíyèsí sẹ́ndì sáwọn ṣé kìí ṣe àwọn Fúlàní mo wá ń try láti explain wọn ní kìí ṣe ní tèmi fúnra mi lè explain pé kí n bá wọn lọ bá kábíyèsí àwọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ gangan olóògbé mi wá sọ́dọ̀ yín sá pé kọ́ ọmọ Yorùbá dẹ́ ẹ̀ mọ̀ ohun tó ṣẹlẹ̀ torí a rí àwọn ọba kan tó ń competition mọ́ ọmọ Yorùbá àwọn tó ń sọ pé wọ́n fẹ́ gbòmìnira Yorùbá ẹ lọ máa mú wọn wá ní kábíyèsí ò sí lára wọn torí nígbà tá à ń ṣòkú ìyá olóyè Ìgbòho kábíyèsí gan wà lára àwọn tó ṣe pé dandan ó gbọ́dọ̀ ṣeé ṣe sóhun ló gbé mi wá bá ọdún kábíyèsí. mo ṣe bàbá Èkìtì mo ṣe àdúrà àgbà. àmì bàbá mi. mo rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń lu kòsílẹ̀ tó. bẹ́ẹ̀ ni sà. ní àkọ́kọ́ àwọn ọ̀tá mi ló ń ṣe iṣẹ́ wọn. náà ń ṣe àwọn ènìyàn bẹ́ẹ̀ sà. àwọn ọ̀tá mi ni wọ́n ti kì í ṣàkọ́kọ́ lélẹ̀ wọ́n ti kọ́kọ́ àwọn sẹ́ẹ̀ tí mo fi joyè náà dé àwọn lóhùn àwọn ìṣòro tí mo ní ọ̀rẹ́ ni mo pè wọ́n ọ̀tá ni wọ́n tẹ́lẹ̀ bẹ̀ wọ́n mú mi lọ́rọ̀ with hope pé wọ́n ní tàbá gbàgbé ọ̀rọ̀ àná. àní rẹ̀ ní báṣìlẹ̀ bí òwe rà. ó ló jẹ́ kí n decide láti accept wọn fún oyè gẹ́rẹ́ tó joyè tán bí ọdún 5 síbi táwa ní wàhálà tí wọ́n. ẹ̀hán mọ ilé tó ṣẹlẹ̀ sí mi last time tẹ́ wá gbé mi sí tí ẹnìkan náà òṣìṣẹ́ mi kú bẹ́ẹ̀ni tó ní àwa ló pa bẹ́ẹ̀ni pẹ́ fi ṣoògùn owó ni. pé mo ti gbà ní àdẹ̀sẹ́n fídíò àwọn ọlọ́pàá ló wá gbé ń bí ẹ̀rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àmọ́wọ́ àmẹ́sẹ̀ téèyàn bá kú tán bá ṣàyàn ládàá tán bá bẹ̀yàn lóyún kan tán náà fẹ́ fi ṣe wọ́n ní rí ẹ̀jẹ̀ lára ẹ̀ ó ti ń sick tẹ́lẹ̀ tán dẹ̀ ti ń gbé lọ́sítù ní ọmọwọ́ mẹ́mẹ́sẹ̀ wọ́n wá wọ́n bà gbogbo lémi jẹ́ pátá ẹ̀mọ̀ sí ẹ̀rí gbogbo mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin náà wọ́ kò sí mọ́tò fún mi mọ́ kò sí kankan wọ́n gbé ọmọ mi live lọ sí di Ògùn wọn ṣaládà Ọlọ́run ló ṣàbá mi ṣe bẹ́ẹ̀ wọ́n petition mi lọ lóríṣiríṣi ṣùgbọ́n Ọlọ́run gbà mí là gbogbo ibi tó ń gbé mi dé náà rí i pé mi ò mọ́wọ́ mi ò mẹ́sẹ̀. ẹnìkan ló tún kú mo wà ń bí ní mi sílé mo travel náà bá ní tẹ̀wé wọn pẹ̀lú Joseph nílẹ̀ ní ẹjẹ́ alias Tẹ̀wé ló wà ra àwọn strong ọ̀tá mi ni sọ ti pẹ́ àgbà tí kí tó dórí oyè náà ti bẹ̀rẹ̀ bet mi ò mọ̀wọ́ mi ò fẹ́ máa rí lọ́dún lẹ́ẹ̀mejì lọ́dún yìí. lẹ́ni tó kú yẹ sá. lẹ́ni tó kú yẹ bet ríngìlì ara rẹ̀ wọ́n ríngìlì dànù so mo dẹ̀ gbọ́ pé ó ń sick bíyá low pressure náà ló ní or something like that I don't know so ó bá kú náà bá tún lémi ló pa náà bá fọ́n sí gbòòrò náà mú náà wá olórí mi ló wà ní píṣọ yẹn lórí mi kékeré wọ́n ṣá wọ́n ná wọ́n wọlé kò sí kan tó wọ́n fi ṣe ń fòògùn náà èmi ò dẹ̀ sílẹ̀ wọ́n yí alé gbogbo àwọn olóyè àwọn tó bá support mi olórí obìnrin ìlú yìí náà wọ́n ṣaládàá wọ́n ṣe gbogbo ẹ̀ ló wà náà bẹ́yìn àtàwọn olóyè mi àwọn 11 ló wà lọ́sípítù àrọ́ọ̀ṣì lọ olórí mi anroj ọkọ̀ọ̀kọ̀ wà ní police hospital from there náà transfer di FMC náà láti ń gbé ká ibẹ̀ náà ló wà tán ní pé ká máa ṣe àgbẹ̀ lọ ṣe test àfẹ́ Babalọ́lá ṣe oríṣiríṣi it's a serious matter mi ìlú ẹ̀rí ìjọ tí mo ti rìn láì mọ́wọ́ mẹsẹ̀ àmọ́ bóyá mi ò kéèyàn kú kán dẹ̀ ní ọba ló pa torí ẹ̀ka wá bàlújẹ́ ṣùgbọ́n ọdúpẹ́ lọ́wọ́ gómìnà wa ó ti take immediate effect tí bàbá wa jẹ́rò báyìí tó fi fọ́tò yẹn hàn ó ké pé immediately ló dispatch àwọn ọlọ́pàá toríṣiríṣi sójà everywhere kúnni wọ́n pé ọkùnrin kan ní commissioner Ojo Àtìbíòkè commissioner for chieftaincy affairs present serving commissioner lẹ́kìtì ń bíbáyìí. lẹ́kìtì ṣe mo pé ó wà lára àwọn tó bá mi ṣọ̀tẹ̀ ó wà lára ìrìn àjò ẹ̀ lọ́jọ́ sí so
wọn ló ń fi ahẹ́dì ọ̀rọ̀ yìí. ní present commissioner. Present commissioner, in fact, he was detained. One governor can invite him, or detained. So he's ṣé ọmọ ìlú yìí ni commissioner yẹn ta. ọmọ ìlú yìí. So ó dẹ̀ ń bá mi ṣọ̀tẹ̀. Èmi mo dẹ̀ jẹ́ èmi lọ́lọ́run fún lórí ọ̀fun láti lò fún tó fi di chairman tó gbogbo tí sọ̀ṣẹ̀lú kí n tó wọ ọdún tó lórí òyì kúrí kankan mú. Àkókò tí mo dé náà ni mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tí. Torí pé ó rí gbé ọmọ kan tún dé tó lóun fẹ́ kò kàn fẹ́ kẹ́ni kankan ó gbérí nílùú yìí ju òun nìkan. Ẹ̀ṣẹ̀ tí mo fi ṣe ní ẹgbẹ́ allow others to stand up bó ṣe bẹ̀rẹ̀ ogun pẹ̀lú mi tó ló máa jó lé mi ó máa ṣe gbàgbà so since ló ti ń kógun tì mí bẹ́ẹ̀ torí ọmọ tó ṣe ń bá mi jà náà ó ti tó wà ní APC tó wà ní bẹ́ẹ̀ so àtòrí aṣáájú. ó wà ní. aṣáájú Túndé Olúgọlà aṣáájú Túndé Olúgọlà. ó wà lọ́dọ̀ wọn. ó ti wà ní APC ló kọ́ ṣe tẹ́lẹ̀ dé wọn àbójẹ tẹ̀kúndé pẹ̀lúgbà tọkùnrin gbógun ti kó má bàa ọ̀sá padà lọ PDP ó tún wá ṣẹ̀ tó wá gbógun bẹ̀tẹ̀ náà ó ti padà sí. ṣé ọ̀rọ̀ òṣèlú náà bá fẹ́ fi ba ìlú Ayégúnlẹ̀ jẹ́ báyìí. wọ́n ti fẹ́ bàjẹ́ báyìí ó wà lára ìbíkọ́ òun yẹ àwọn ọmọ ẹ̀ ló ń lò àwọn ọmọ ẹ̀ ló kó wá tán in fact ọlọ́pàá Ìjẹ̀rò tán kọ́ sẹ́yìn tó wá síbí wọ́n ṣe débí ìbámá nira tó lè wọ́n láti invite wọn kúrò palace ọlọ́run pàtó lọ́nà àwọn ọmọ yẹn rí bí wọ palace wọ́n wọlé ẹlẹ́dẹ̀ mi wọ́n bá àwọn ẹlẹ́dẹ̀ mi gbogbo fáàmì bàjẹ́ wọ́n ewúrẹ́ mi nǹkan tí mo fi ń tọ́mọ iléèwé tí mo rọra fi ń máléjì ara mi wọ́n destroy it now wọ́n tíwọ́ èyí tó fò lọ èyí tó ṣe wọ́n ṣàwọn ládàá so bí náà bá mi délé o. Ọlọ́run á gbé wa borí bàbá mi Ọlọ́run á gbé yín borí ìlú Ayégúnlẹ̀ ò dẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ṣé àwọn olóyè yín tó wà nípa títí yín ń kọ́ sí àlàáfíà náà wá sá. wọ́n ti ń dé àwọn tó ń gbé lọ sí because about 10 days ago ní wàhálà ti bẹ̀rẹ̀ tó ti ṣẹlẹ̀ wọ́n ti wà lọ́sibítù bẹ̀ thank God. ṣé mo pé ìgbà tí mo pè yín ẹ̀ mo ń gbọ́ wá ní ọba Aláyégúnlẹ̀ o òun kó sójà síta o ṣe ló ń àrẹ́sì àwọn ọmọ ìlú o kíní kan ọmọ tí kábíyèsí tún wá o kíní kan níkan ṣé mo pé mo pè yín gbà yẹn tẹ̀dẹ̀ ni pé kò rí bẹ́ẹ̀. mo ní kò rí bẹ́ẹ̀. so òun lẹ́yìn ọmọ Yorùbá ti gbọ́ yẹ ká má fi ọ̀rọ̀ òṣèlú ba ìlú Ayégúnlẹ̀ jẹ́ kábíyèsí ò mọwọ́ nípa ẹni tó kú gẹ́gẹ́ ni kábíyèsí dúró sáàfin mo mọ kábíyèsí dáadáa tá bá ní kí n máa dárúkọ àwọn ọba tí mo mọ̀ tó wọ́n ń bù kábíyèsí jẹ́ kan nu wọn mo bá kábíyèsí pàdé níbi kan mo ń láti fẹ́ máa dọ̀bálẹ̀ fún kábíyèsí gbé mi dìde pé kí n má jẹ́ kí wọ́n á ní kábíyèsí fi kábíyèsí pamọ́ nílẹ̀ Yorùbá so kábíyèsí jẹ́ èèyàn kan tó wọ́n ń bù mí ń dẹ̀ rí wà wípé kábíyèsí máa wà lára àwọn tó ń dà lóru so ohun tó gbé mi wá ni pé tí àwọn ìyá wa Ṣọlá kò gbọdọ̀ kú sọ nígbà táwọn rí píṣọ yẹn kó má lọ jẹ́ pé àwọn Fúlàní ló ya bòlú ṣùgbọ́n kéèsì yẹn gbàtà débẹ̀ ó jẹ́ kéèsì àwọn olóṣèlú táwọn ní ìkan nínú wọn kú àwọn tí ò fẹ́ kí ìlú tòrò táwọn ní ìkan nínú wọn kú so bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ pé kán jọ torí ọlọ́ kán mọ̀ fọ̀rọ̀ òṣèlú ba ìlú Ayégúnlẹ̀ jẹ́ because a lè máa sọ̀rọ̀ Èkìtì káyọ̀ Ayégúnlẹ̀ kúrò a lè máa sọ̀rọ̀ Yorùbá káyọ̀ Ayégúnlẹ̀ kúrò ká má fi torí tó bá ti ràn nílùú kan mo mọ Èkìtì bẹ́ẹ̀ àwọn máa ràn lọ ní àdẹ̀ fógun àfọ̀tẹ̀ ní ilẹ̀ Yorùbá àdẹ̀kẹ́dẹ̀ sọ fáwọn ènìyàn nínú orun tá à ń là kọjá yìí kí ṣe ká tún máa gbógun torí àwa kán jọ torí Ọlọ́run ìmọ̀ràn yín sà. ṣe nǹkan tí mo kàn lè gba gbogbo àwọn èèyàn mi ní àmọ̀ràn ni pé pápá àwọn ará ìlú Ayégúnlẹ̀ Èkìtì kan ṣíwọ́ kan jogun omi kan ṣàánú kan jẹ́ kí ìlú ó túbà kó túṣẹ mo ti dé ìlú kì í sọ̀rọ̀ ogún ọdún January tó ń bọ̀ ẹ́ January 8 máa pé 27 years on the throne kò sírù kan bẹ́ẹ̀ lé ìlú Ayégúnlẹ̀ rẹ̀ mo dẹ̀ ń ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ọba ní ìlú Ayégúnlẹ̀ Èkìtì mi ò bàlújẹ́ mi ò kí ló dára tọ̀sán àtòrú ni mo jọba lé lórí nílùú yìí ẹ bá kàn bá mi bẹ àwọn olóṣèlú pápá àtìgbé òkè ó fún mi lọ́rùn lẹ̀ pé kí ìlú Ayégúnlẹ̀ ó tòrò kó dàgbà. ẹ dárúkọ ọmọ ẹlẹ́ẹ̀kan sí gbàtí kí gbogbo ayé ò mọ̀. Honorable Òjó àtìgbé òkè
commissioner of what commissioner for chieftaincy affairs in Ekiti ní state Èkìtì, the present one. present commissioner náà. ó kí ni ẹ má bínú jáde o kábíyèsí kí ni gómìnà ṣe nípa ẹ̀. Gbogbo àwọn ọba Èkìtì àti Pápá Ìjẹ̀rò local government wọ́n lọ síbẹ̀ ní Friday tó lọ yìí wọ́n lọ bá deputy governor torí pé governor wà sílẹ̀ wọ́n lọ bá deputy governor ó dẹ̀ promise wọn pé máa gbé ìgbésẹ̀ governor gan ló ní kan governor ti gbé ìgbésẹ̀ tó lágbára tí ò bá ti ọmọlúwàbí governor ta ní tó ṣe dáadáa ẹ̀fà àti ìtàjẹ̀ sílẹ̀ eléyìí wí kọ́lá bá máa wí àwọn ìfẹ́ máa yùn yàn kan wọlé máa yùn wá ní ọpẹ́lọpẹ́ gómìnà tó tètè pé tí gómìnà pé security tó pé tó yẹ pé but n tí mo explain pé somebody like that commissioner of shift ó yẹ kán ti fún ní suspension for now. gómìnà fúnra ẹ ti ní kán ó ti ní kán invite ẹ fún ti kán interrogate ẹ ó wà dìtẹ̀ sí ọ̀dọ̀ commissioner of police he is still facing the problem now so àmọ́ nǹkan tí gómìnà lè sọ̀tún bá dé but I'm sure the governor will do something better. But àwa náà bá ṣe wà gbogbo nǹkan tó ń ṣe mí mi ìfẹ́ kí n wà báyìí pé ọmọ àmọ́mọ́ ìlú yín lọ sí látijọ́ tí mo ti dé ìlú yìí òun yẹn gbogbo agbára tí mo ní ni mo fi sọ di chairman kọmíṣánná tó dẹ̀ fún yín náà oore ọ̀fẹ́ ẹnìkan náà gbà tó fi rí Wùmí níjẹ̀rò òun ló fún ní kọmíṣánná yẹn ṣùgbọ́n nǹkan tá a sọ ni pé gbogbo àwọn èèyàn mi ò lè wá bí ìjọ òun náà ní commissioner last that's the first commissioner that ma ní nílùú yìí kódà ìjà àtọ̀dọ̀ onímọ̀ ò ṣe gbogbo report onímọ̀ ṣe make any report lórí ẹ̀ látijọ́ tí mi ṣe petition torí mi ò fẹ́ kó wá jẹ́ pé mo fọwọ́ ara mi ṣera mi kan tó yọ ṣé tán bá yọ kúrò ṣé ọmọ ayégúnlẹ̀ mẹ́wàá tó fẹ́ fi sí gbogbo yẹn mo ń ronú sí tí mo fi ń mọ́ra tí mo fi ń yí mọ́ra tó fi ń ṣe mí bó ṣe ń ṣe mí ṣùgbọ́n ọlọ́run ló ń dájọ́ ọlọ́run ló ń gbèjà ọba mo mọ̀ pé ọlọ́run àgbèjà ọlọ́run máa gbèjà mi that's my belief ṣùgbọ́n ẹ bá mi bẹ̀ kó ṣe sùúrù kó ṣe sùúrù ilé ayé la bóyá ipò ilé ayé náà la fi sílẹ̀ lọ sí ipò kankan ọlọ́run ló fìyàn sípò oníkàkú àṣẹ tiẹ̀ á lọ àwọn àfẹ́kórúkọ tí wàá bàjẹ́ la ṣe gbogbo ẹ̀rí gbogbo Christ tí mo ní ẹ̀ lè gbọ́ pé ẹnìkan kú mo má lè jẹ̀ débẹ̀ àwọn tó wà lẹ́yìn mi máa sọ pé ẹjọ́ wọn mi ò fẹ́ ẹ má retaliate tá bá ti ṣe mi ń jẹ́ kán jà padà olójẹ́ kán máa ṣí tiwa. mo wà ní mítí ńgbà tẹ́ ẹ̀ sọ. mi ò fẹ́ torí n tó máa sọ nígbà téèyàn bá kúrò bí kọ́ kí náà fẹ́ sọ fáwọn ọmọ mi nígbà tó bá tàkókò gbogbo kọ ẹ̀ làwa ronú sí pé ìlú ò gbọdọ̀ bàjẹ́ lákòókò tiwa lágbára Ọlọ́run kò dẹ̀ ní bàjẹ́ ẹ ṣe gàwá kábíyèsí ẹ pẹ́ fún wa o ìlú Ayégúnlẹ̀ ò ní bàjẹ́ o Ọlọ́run á dẹ̀ dáwọ́ ogun dúró á fún àwọn alágbára ní sùúrù á fún àwọn alágbára ní sùúrù ọmọ yín náà tó ní pé bàbá Èkìtì Ọ̀yá máa lọ sọ́dọ̀ dáadé bàbá mi bá pápá bá mo fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ ìyẹn Sunday Igboho àti Ṣọlá Kògbẹ́dọ̀kú wọn ní kí n máa kí yín pé lórí àpèrè tẹ́ wà pé ẹ̀ ní rí ìpọ́njú lágbára Ọlọ́run ìran ọba máa ń borí ogun ní ẹ̀dẹ̀ máa borí eléyìí ọ̀rọ̀ Ọlọ́run kan sọ níbi kan pé ẹnikẹ́ni tó bá fi ibi san oore ó ní ibi ò ní kúrò nínú ilé ẹni bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ bá ṣe lóore gbogbo àwọn kì í múyán ṣe lóore kì í jọ́gẹ̀dẹ̀ náà mú sáńkò yìí ó àwọn nìyẹn Ọlọ́run nìyẹn kábíyèsí o. ẹ bá mi kí Sunday Igboho olóyè Sunday Igboho ọmọ dáadáa ni ìjẹ́ bí olóògbọ́ báyìí kì í jẹ́ mi ló pè ó kò gbọ́ ni pé ara nǹkan tá à ń sọ nìyẹn pé dájúdájú onífẹ̀ẹ́ ọmọ Yorùbá onífẹ̀ẹ́ wa tí ó bá nífẹ̀ẹ́ wa á da ọba kan láàmú tí gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ṣe pé kan sáré máa gbọ́ òun fẹ́ mọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ agbára Ọlọ́run bá mi sọ fún ọ kò ní ṣẹ́kù kò ní ṣẹ́kù agbo atọ́ kúrò ojú pàǹkà òbí agbára Ọlọ́run kò ní kú lójijì kò ní kú mọ́ wa lórí bórin lọ́sàn bórin lóru àwọ̀ ẹ̀yìn wẹ̀bọ ní tẹrùmọ́lẹ́mú ẹ̀gbọ́n ẹlẹ́gbẹ́ ẹkúṣẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ẹni kúṣẹ́bí ọ̀nà gbogbo ibi tó ń bọ̀ á sì padà wá sílẹ̀ ìdámà ṣe dáadáa ń bẹ̀ ẹ bá mi kí ìyá wa yẹn náà Ṣọlá kò gbọdọ̀ kú orúkọ tí máa máa rò ládẹ̀ máa rò náà kò ní kú onírú òjòjò ní jẹ́ tí ló ń bọ̀ wá rí mi ní next month
láyọ̀ ló máa dé padà àmín bàbá mi. bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹ ṣé gan. for caring for me inú mi dùn gan ṣe ẹ ṣé gan. ọlọ́run àdúró tì wọ́n o àmín bàbá mi. thank you yes sir. ìwọ gan náà mọ̀ ṣé o ẹ ṣé gbogbo bàbá gbà mi. ọ́ni ṣírin àmín bàbá mi. wàá di ńlá wàá pẹ́ wàá àmín, gbó àmín bàbá mi. kárẹ́ ló máa ṣẹlẹ̀ sí ẹ àmín ò kábíyèsí. ní ṣiṣẹ́ gbà àmín kábíyèsí. iṣẹ́ tó gbé ẹ dé òkèèrè tó sọ ẹ di ńlá ló máa gbà àmín kábíyèsí. lè o mẹ́gbẹ̀ẹ́ ó fún ẹ lè sọ ọ́ díje ṣùgbọ́n èyí tó wà lẹ́nu mi tí mò ń fún ẹ a máa bá ẹ lọ. àṣẹ wá Àṣẹ. ẹ ṣé gan kábíyèsí. Thank you. kábíyèsí o. Àṣẹ. yes sir.